ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ àti Yinka lórí ọ̀rọ̀ threesome lẹ ṣe kọ́kọ́ bú mi ní ilé ayé ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ kọ́kọ́ pè mí lọ́lọ́kọ mẹ́ta láyé ẹ̀yin lẹ kọ́kọ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo wà ní ìlú Àkúrẹ́ mò ń ta àmàlà kódà kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa ṣọ́ra torí ẹni tẹ́ ẹ sọ sílẹ̀ má gbàgbé ọkọ bí mi tó wà nílùú òyìnbó ń tẹ́ ẹ sọ nípa ẹ̀ ní pé ẹni ó bímọ kan ṣá tó wà nílùú òyìnbó tó lọ sí asylum ọmọ 14 years ẹ tún bá dórí ọmọ ẹni ó lọ sí lórí wípé mo sọ wípé ń tàǹtí Yinka kò ṣe dáadáa mọ́ mi Bímpé Aláṣàdúrà ẹ bú mi ìgbà yẹn gan ẹlẹ́yìn náà ẹ wá ṣe fídíò kan ẹlẹ́yìn gan fẹ́ lọ́kọ mẹ́ oríṣiríṣi báyìí ẹni ẹ fẹ́ fantasize ẹni ẹ fẹ́ bá ọkùnrin bíi mẹ́jọ lájọṣepọ̀ ẹni kí n gbábò sí mi ẹ̀yin lẹ kọ́kọ́ pè mí lọ aborí má bù wá lórí ìkànnì lórí ọ̀rọ̀ àti Yinka ṣebí ẹnu tẹ́ ẹ fi sọ wípé má bá mi bọ́ ọmọ mi wí ṣebí ẹnu lẹ fi wá ń bẹ̀bẹ̀ nítorí ọmọ lẹ fi wá ń bẹ gbogbo kérúbù séráfù àgbáyé ṣe bẹ́ẹ̀ ni ọ̀hún nìyẹn mọ́mì mi ìbú yín mo fẹ́ ká máa ronú jinlẹ̀ ṣé torí wípé ẹ ti wá lọ Jerusalem ẹ ti di JP torí mo rí nínú ọ̀rọ̀ yín pé lẹ́nu láti ìgbà tẹ́ ẹ ti di Jerusalem de ìbẹ̀rù Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run lẹ fi ń gbé ọ̀rọ̀ yín kalẹ̀ nísìn ṣé ẹ ti rí yín 20 ọdún ṣé ẹ ti rí yín 20 ọdún ẹ má bínú ẹnì kejì Alájà Kaola Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ fún yín lẹ́ni ọjọ́ tí mo kọ́kọ́ rí fọ́nrán yín fídíò tẹ́ ṣe fún mi lórí ọ̀rọ̀ Yinka àǹtí Yinka mi ní fí ọ̀rọ̀ àǹtí Yinka Alájà ohun tó dùn mí jùlọ láyé tí gbogbo èèyàn bá ti ń yọwọ́ ọṣẹ kò wá yẹ kó jẹ́ àtọ̀lé Alájà ẹ má bínú ṣùgbọ́n tí n bá ṣẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí ẹ wò mí pé bíi pé àbúrò mi ló ṣẹ̀ mí àsìkò èsì ọ̀rọ̀ tó fún yín nígbà tí ẹ rí fọ́nrán mi tẹ́ ẹ rí fídíò mi lórí ọ̀rọ̀ àǹtí Yinka nígbà tẹ́ ẹ máa jáde tẹ́ ẹ máa fèsì ọ̀rọ̀ mo rí fídíò yín mo fi rírí ṣaláìrí ni ẹni eléyìí Mewolaka yẹn ń tiẹ̀ ẹni Mewolaka yẹn ń tiẹ̀ tí ẹ mele tí ń ṣe bóyá mùsùlùmí ni o bóyá kìrìsìtẹ́nì ni o mi ò gbàgbé mi ò sẹ́ẹ̀fù fídíò bọ́ ló ń fún mi ní ẹ̀bùn kan mi ò gbàgbé ọ̀rọ̀ bí photocopy ní astic ni ẹni bóyá mùsùlùmí ni o bóyá kìrìsìtẹ́nì ẹlẹ́sàárì tí ń kọ́kọ́ borí ẹ̀yin tí ẹ rò bóyá àwọn alùsù náà ní ẹnigbà tó tún wá yálẹ̀ tún gbúrí pé ń kọrin kìrìsìtẹ́nì òkú ọ̀rọ̀ tẹ́ ẹ jù sí mi lọ́jọ́ náà nìyẹn Alájà mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ ti wá mọ̀ bóyá mùsùlùmí ni mí báyìí àbí kìrìsìtẹ́nì ni mí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn lẹ́yìn yẹn mi ní nǹkan kan nítorí ẹ mọ̀ ni kò sí abẹ́ lẹ́kṣọ̀ yín tí mi ò kí ń sínbẹ̀ nítorí wípé Ọlọ́run fún yín ní ìmọ̀ tó máa sọ̀rọ̀ nípa wípé èèyàn kéwó ní ìmọ̀ nípa Islam Ọlọ́run fún yín àti ẹ̀yin àti àbúrò yín àwọn bàbá tó bí yín wọ́n fi ọ̀nà Islam tọ́ yín ẹ jẹ́ àgbàgbọ́ àbòsí táwọn èèyàn ń ṣe Alájà Kaola ṣe báyìí Alájà Kaola ṣe báyìí kò kàn mí nítorí wípé as far as I'm concerned kì í ṣe onínàbí ń ṣe onírìnkùnrin ń ṣe oníṣekúṣe fọ́nrán fídíò nude video yín tó gbé síta ẹni tó fẹ́ yín sí gẹ́gẹ́ bí ọkọ ló dalẹ̀ yín ẹni bá dẹ̀ fẹ́ fi yín ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ yẹn kóun náà gbàdúrà kóun ríru ẹ̀ kó jẹ́ wípé ọkọ tó fẹ́ láyé ló máa tú àṣírí ẹ̀ ẹni tó gbéra lé láyé ló máa fi ṣẹ̀sín kò sígbà tí mo rí táwọn èèyàn bá sọ kíní yẹn máa ń bà mí nínú jẹ́ wípé bẹ́ẹ̀ ẹni tí obìnrin ìfẹ́ tó gbọ́kànlé ló dá táwọn ọ̀tá yín wá ń jó wá ń yọ̀ Alájà jẹ́ yín rántí
ẹ jẹ́ rán yín létí ẹ ṣe tó yìí lórí ọ̀rọ̀ àtàpàkò tí gbogbo mùsùlùmí fi dìde pé kí ni káúlà ń sọ ọ̀rọ̀ àtàpàkò tẹ́ ẹ fi wé nǹkan abẹ́ ọkùnrin lẹ́sọ tí ẹ fi rí ìbínú most of àwọn mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ lámọ́lẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn níṣe lẹ jáde ẹ wá gbàgbé nípa ẹ̀sìn ẹ gbàgbé nípa ìmọ̀ t'Ọlọ́run fún yín ẹ gbàgbé nípa ìjọmọlúàbí táwa ń wò mọ́ yín lára tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ Yínká ìwọ náà mọ́ dẹ̀ díẹ̀díẹ̀ Mewolaka ò bá ti pe Yínká rárá èsì ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tẹ́ jù ní pé tá ń tiẹ̀ mọ̀ bóyá mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì náà ṣọ́lọ́run wá fún mi lọ́rọ̀ sọ báyà lájà ìbéèrè ni anibara ilé ẹni bá ń jẹ kòkòrò mọ́bì bá a bá tètè sọ fún kò ní jẹ́ ká sùn a ní ká tètè pè kan òrókò torí tó bá dàgbà tán ẹbọ ní ò mọ gbà ṣebí nígbà tí mo kọ́kọ́ wá fún àǹtí Yínká lọ́jọ́ kìíní àná our follower was in 900 plus bí mo ṣe wá fún ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ àti kérúbù àti mùsùlùmí àti gbogbo bloggers tẹ́ ẹ wá ń sọ wípé ohun tó ṣe yóò dá lẹ bínú fọ́lú ẹ̀ ẹni Mewolaka ń ṣe lára ẹ̀ ni ẹni Mewolaka ń jowú ẹ̀ ni ẹni wọ́n bínú ògbó ẹ̀ ìgbà yẹn ló cross sí 1 million àti ìgbà yẹn ṣé 1.5 million followers sí Yínká ní lórí Facebook ṣé àwọn àlùjọ ọ̀nà ló tẹ̀lé ni ẹ dá mi lóhùn ẹ̀yin tẹ́ ẹ pé Naira Marley ní bad influence tẹ́ ẹ ní kí àwọn ọ̀dọ́ unfollow ẹ̀ fọ́nrán fídíò ló jáde yìí ihun tẹ́ ẹ wá fi ṣẹ̀mí ohun tí ìyálájé fi ṣẹ̀mí tí mo fi ní kí ìyálájé náà máa bọ̀ ìyálájé ẹ jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ̀dí tí mo fi fẹ́ràn yín màá sọ ìdílé ni ìyálájé ẹ lè bá èèyàn ṣe ọ̀rẹ́ kòríkòsùn kẹjọ máa jáde kẹjọ máa wọlé tó bá ti di ọ̀rọ̀ kíní kan bọ́ ibé lágbájá bọ́ ibé you are never biased in your judgment nígbà tí ọ̀rọ̀ threesome yìí jáde ẹ mọ̀ mí bó ṣe gbógun tì mí tó bí ó ṣe jẹ́ wípé tí ẹ bá switch sí side àwọn tó ń bú mi tó ó ṣeé ṣe kí àwọn kan bínú kan follow yín ẹ sòótọ́ ẹ ní nǹkan tí Mewolaka sọ ò pọ̀ jù ẹ ní àgbékalẹ̀ rẹ̀ wípé wọ́n ta òun síra wọn ó wá lè mú àṣejù lọ́wọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí Mewolaka sọ yẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Yínká TNT ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ sọ lọ́jọ́ yẹn mo wà lórí fọ́nrán yín mo wà lórí fọ́nrán yín jẹ́ èyí tẹ́ ẹ tún ṣe lánàá ẹ̀yin àtàtí Yínká pàdípàdí nìyí mo sì ń wo fídíò yín kan tẹ́ ẹ ń bá wọn bẹ màmá wípé kí màmá Esabod kó má bínú sáǹtì Yínká ẹ̀yin lẹ ṣàtúnṣe ibẹ̀ yẹn ó mì wípé ẹ fẹ́ràn àǹtí Yínká ṣùgbọ́n lórí àná ẹ tún respect tí mo tún ní fún yín túpọ̀ sí ẹ tún wo ojú àǹtí Yínká pẹ̀lú pọ́jọ́ rẹ yẹn fẹ́ràn ẹ tún sọ èyí tí jó tọrọ pé fọ́nrán yẹn ó kù díẹ̀ káàtó mo ti wá ní lọ́kàn wípé ọjọ́ tí tẹ́ bá tún sọ wípé Mewolaka bọ́ ibé ìgbà tó dẹ̀ tún ṣàbòsí tán mú fídíò mi tán kọ̀ tiẹ̀ báyìí tán ni mo sọ wípé kí àwọn ìyálé ilé lọ kú kí àwọn ìyàwó lè wọlé ẹ̀yin lẹ play full video yẹn ẹ kọ́kọ́ bá mi bẹ̀bẹ̀ pé káwọn èèyàn má bínú sí mi nígbà tí mo tún àpíìlì ẹ tún bọ́ síta ẹ̀yin gan tú ẹni on second thought pé ẹ gbé àpíìlì yín padà èmi pẹ̀lú yín ò sọ̀rọ̀ báyìí rí lórí Facebook ní nọ́mbà mi ní nọ́mbà yín àpérà rí báyìí ká tiẹ̀ kíra wípé àsọ̀rọ̀ rí àkínṣọ̀rẹ́ kábà ní wípé torí bẹ́ẹ̀ lẹ ṣe wà bias no ibi ò tọrọ mo dẹ̀ ti máa ń sọ pé a máa rí ọjọ́ tèmi náà máa jẹ̀bi tẹ́ ẹ máa sọ́mọ̀ mi sí kọ́ọ̀tì mi yín tẹ́ máa ní Mewolaka yìí tó ṣe yìí lọ ṣe àtúnṣe mo ti bọ́lọ̀ dá máa jẹ̀bi pé mi ò ní bínú nítorí wípé ohun tó bá ṣe yín ẹni tẹ́ ẹ fi dá mi láre tẹ́ ẹ tó bá tún gbé mi wá síwájú ọ̀dọ̀ yín tẹ́ ẹ bá ní mo jẹ̀bi àfi kí n lọ túbá tẹ́ ẹ bá ní kí n lọ bẹ ẹni tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí wà láì má lọ bẹ nítorí wípé tá a bá rí olóòótọ́ ó yẹ ká pọ́nlé ṣùgbọ́n tẹ́ ẹ fi ṣẹ̀mí lánàá
ti gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ dá ibi tẹ́ fi wá bàjẹ́ ẹ ní nítorí wípé wọ́n lu aṣọ funfun kérúbù and séráfù lẹ ṣe bínú ibi tí mọ́mí bí ń pé aláṣọ àdúrà náà fi pàpà ṣẹ̀mí mọ́mí ẹ má bínú o ẹ ti bẹ̀ mí kì í ṣe pé ẹ pè mí sẹ́yìn ẹ bẹ̀ mí o orí show mi náà lẹ wá tí mo ní mọ́mí ẹ bú mi tẹ́ ní má bínú ọkọ mi tí mo dẹ̀ ní mi ò bínú mà lẹ́yìn ìgbà yẹn dẹ̀ ti sọ̀rọ̀ mi ní dáadáa ṣùgbọ́n ẹ tún padà ṣẹ̀mí lánàá ẹ̀ṣẹ̀ tẹ́ tún wá ṣẹ̀mí lánàá ni wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ dá ẹni tí Yinka ṣe kò dáa kò tẹ́ yín lọ́rùn bọ́mọ èèyàn kan tẹ́ fẹ́ ṣàbòsí lórí show yín ẹni ṣe tó bá jẹ́ ọmọ yín ṣe yẹn ní kẹ́ ẹ má bá wí I love all you said bọ́ ibi tẹ́ ti wá ṣẹ̀mí mọ́mì ó ní wípé ẹni nítorí aṣọ tó lò lórí kérúbù and séráfù ibi tí ẹ̀yin kérúbù náà ti ṣẹ̀mí ẹni nítorí wípé ó wọ gámẹ̀ntì kérúbù and séráfù lẹ ṣe bínú ìbéèrè mi wá sí gbogbo yín lénìí torí Ọlọ́run ti fún mi lọ́rọ̀ sọ ìbéèrè mi fún gbogbo yín ṣé are you now saying wípé orin tí àǹtí Yinka sọ ṣe yẹn gẹ́gẹ́ bí ìyálájẹ́ ṣe pọ̀ fọ́nrán búlù tó ṣe yẹn ká ní pé kò wọ white garment ká ní pé kò lo ìlànà kérúbù ẹ gbà wọlé bẹ́ẹ̀ ó dá lójú yín Adébọ́lá Tolúwalògo ẹ lọ́ba kò sẹ́ni tó ṣẹ̀mí ẹ má bínú kò sẹ́ni tó ṣẹ̀mí Adébọ́lá Tolúwalògo kò sẹ́ni tó ṣẹ̀mí are you saying ká ní pé kò wọ white garment gbogbo wa ò ní pa ẹnu pọ̀ ká sọ wípé ohun tí Yinka ṣe ò dáa àti Yinka ẹ má bínú pé mo Yinka ṣà ń bọ́ sí mi lẹ́nu Yinka mo try láti avoid orúkọ yín ẹ̀yin náà mọ ohun tí page yín tó fojú mi rí nítorí pé mo post iṣẹ́ yín ẹ mọ̀ pé mo ṣì ń jìyà ẹ lọ́wọ́ restriction orí page mi ẹ mọ̀ pé right manager yín ló report mi dọ́là. Are you saying wípé tí ò bá wọ white garment ẹ ní sọ wípé tí àǹtí Yinka ṣe ò dáa? Mo rántí ọjọ́ tí mọ́mí ọba ńlá tán analyze show mi lórí pé mo sọ wípé kí ìyàwó ilé lọ kú mọ́mí ọba ńlá jáde fún mi wọ́n bú mi lọ́jọ́ yẹn kì í ṣe wípé wọ́n bú mi àbí pé wọ́n attack personality mi wọ́n ní Mewolaka tó bá ti jẹ́ wípé comment ló ń kà tó mú ẹ bínú bóyá kó má ka comment mọ́ so that ahọ́n ò ní máa gbé ẹ má sọ wípé kẹ́nìkan lọ kú mọ́ nígbà yẹn mọ́mí ọba ńlá níbi tó ṣe dé lásìkò yẹn ó tún ní ọmọ kan nítorí pé ẹni yẹn jẹ́ ọmọ wọ́n tún command ẹ wípé bá mi máa fún Mewolaka ọmọ wọn kan wà ní Amẹ́ríkà tó máa ń fún mi lówó adopted son wọn ní àsìkò tó sọ pé tó ìwọ náà má máa ka comment mọ́ má sọ wípé kẹ́nìbọ̀dì lọ kú má sọ pé kẹ́nìbọ̀dì lọ kú nǹkan tó ń pè ní wípé àtòbára wa rìn àtòbára wa tòótọ́ ọ̀rọ̀ nìyẹn tí n bá pè èèyàn kan ní màámi tí n bá pè èèyàn kan láǹtí mi tí n bá pè èèyàn kan láàbúrò mi kò yẹ kó jẹ́ wípé nítorí pé mo fẹ́ràn ẹ̀mí ní lè bá sọ òótọ́ ọ̀rọ̀ àbòsí náà pè yẹn àti Yinka ẹ̀yin náà ẹ̀ wò nítorí nǹkan tẹ́ ń ṣe tẹ́yìn gan mọ̀ pé kò dáa náà lẹ ṣe dọ̀rẹ́ everybody kẹ́ ẹ máa ṣọ̀rẹ́ ẹ lágbájá kẹ́ ẹ máa ṣọ̀rẹ́ ẹ Kẹ́hìndé kẹ́ ẹ máa ṣọ̀rọ̀ ẹ kíní tó wá kàn yín lábùkù káàkiri sí gbogbo ayé fi pè yín lálábòsí nítorí pé ẹ̀yin gan mọ̀ nísàlẹ̀ ẹkùn yín lọ́hùn-ún pé n tẹ́ ń ṣe ò dáa n tẹ́ ń promote láwùjọ ò dáa ẹ ti wá wo àwọn tó jẹ́ wípé wọ́n lẹ́nu ń bẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá lè jáde fún yín tí wọ́n bá lè sọ wípé Yinka ò ṣe ó kù díẹ̀ káàtó ayé àgbà ẹ wá lọ máa pè wọ́n ẹ mọ̀ yàn pé ẹ mọ̀ Dr. Erelu ẹ ṣe gan ni mà ẹ mọ̀ yàn pé ẹ mọ̀ yàn mú lọ́rẹ̀ẹ́ ẹ mọ̀ tí ò bá lọ́gbọ́n ó mọ bẹ́ẹ̀ ṣe máa kò ní bẹ́ẹ̀ ṣe wá mú mi lọ́rẹ̀ẹ́ ni kò ní ọgbọ́n tẹ́ fi wọlé sí mi lára ni mo sọ̀rọ̀ ní last year mo ní tán bá sọ wípé mo pòwe kan mo ní àwọn kan wà tí mo associate mọ́ lórí ìkànnì yìí tó jẹ́ ìbànújẹ́ fún mi tí mo dẹ̀ ṣe ń regret dọ́là àti Yinka ẹ̀yin ni
If there's any regret I have on this social media, associating with somebody, it's you. Ọlọ́run. Àwọn tó ń pè yín lálábòsí, ẹ̀ ń ṣalábòsí. Àǹtí Yinka ò ń ṣalábòsí, ẹ má pè Àǹtí Yinka lálábòsí mọ́. Àǹtí Yinka ní ọgbọ́n àrékérekè ni. Ìyàtọ̀ wà nínú àbòsí àti ọgbọ́n àrékérekè. Ẹni bá ti fẹ́ ṣọ̀rẹ́ gbogbo èèyàn láyé, èèyàn bí ni. Àǹtí Yinka ò ń ṣalábòsí, kò ṣàbòsí. She's intelligent. Ṣé rí intelligence yẹn? Ó wá mọ bó ṣe fi ń manipulate ènìyàn. Kì í ṣalábòsí. Nǹkan tó wá máa ń fọ́ ní ìsinmi, ẹ ní wọ́n gbé yín ra náà, wọ́n kọ yín lé. Fídíò tẹ́ ẹ ṣe Àǹtí Yinka. Fídíò tẹ́ ẹ ṣe tí àwọn èèyàn sọ̀rọ̀. Ẹni wọ́n kọ yín nílé, ìyá yín kọ yín, àwọn òbí yín kọ yín. Ǹjẹ́ wọ́n lè play fún ọmọ yín tí ẹ̀yin ń kọ́ lọ́wọ́lọ́wọ́? Dọ́sẹ̀rẹ̀lú ẹ̀yin jú Elédùmarè ẹ ṣé gan mo dúpẹ́. Ọmọ tí ẹ̀yin jèṣà tẹ́ ń jìyà, Àǹtí Yinka ọmọ ṣiṣẹ́ ni yín. Ẹ ṣe nursing láàárọ̀, ẹ ṣe fídíò, ẹ gba monetization, ẹ ṣe gbogbo ẹ̀, bó ojí mi ni ẹ kì í sinmi, ọmọ ṣiṣẹ́ ni yín. Ẹni bá pè yín lálágbèrè ni o mọ nǹkan kan, ẹ kì í ṣalágbèrè, mo ti bá yín lò dáadáa, ẹ ń ṣalágbèrè. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ni wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́, ẹgbẹ̀kọ́. Orin tẹ́ ẹ kọ yìí àti fídíò tẹ́ ẹ ṣe yìí, ǹjẹ́ ẹ lè play ẹ̀ fún àwọn ọmọ tí yín tẹ́yìn jíṣẹ́ jìyà lé lórí nínú òtútù? Mo bẹ̀rẹ̀ nígbà tẹ́ bá máa sọ̀rọ̀ ẹ lẹ́ decent. Mo máa ń rí yín tẹ́ máa ń ju òkú ọ̀rọ̀. Àtọjọ́ tí mo ti pè yín, tí mo ti sọ wípé mi ò bá yín ṣe advert Danabid mọ́. Ṣé rántí wípé ẹ san owó fún mi, èmi ni mo dá padà ní month yẹn. Nígbà tí Danabid dẹ̀ máa béèrè lọ́wọ́ mi, mo ní anything tó bá ti máa mú mi máa dárúkọ yín lórí page mi. Mo ní ọ̀rọ̀ yín dàbí òkùnkùn àti ìmọ́lẹ̀. Mo ní ẹ ti wọlé sí mi lára tán. Mo sọ lọ́jọ́ yẹn, mo ní ẹ ti wọlé sí mi lára tán kí n tó mọ̀ wípé ń tẹ́ ṣe bí ẹni wípé ẹ fi gé ìyẹ́ mi ni. Bí pé ẹ fẹ́ fi nǹkan kan dí mi lẹ́nu ni wípé gbọ̀ndọ̀ kan wọ́n sọ̀rọ̀ mọ́. Mo ní mi ìdẹ̀ ń ṣe oníjẹkújẹ. Nígbà tí Danabid náà máa ṣe ó ń ṣe báyìí kò lè confront yín. Ẹ rántí fúnra mi ni mo screenshot àwọn nǹkan tẹ́ ṣe mo dẹ̀ sí fún ẹ dẹ̀ pè mí mo lọ́kọ mi ní mi gbọ́dọ̀ bá yín ní nǹkan kan ṣe mọ́ láyé. Mo nígbà tí mi tí màá rí ó yàtọ̀, mo ti ní olórí. Mo ní ọkọ mi sọ fún mi wípé mi gbọ́dọ̀ bá yín ní nǹkan ṣe mọ́ láyé. Pé is a mistake. Wípé mo ti ẹ̀ bá yín ní nǹkan ṣe. Mo ní ó wá dàbí ẹni wípé mo sọ̀rọ̀, mo kò jẹ. Ń tẹ́ ṣe fún mi nìyẹn. Because what you promised me was that ẹ máa rọra ẹ máa báwo lọ ṣe máa sọ? Ẹ máa ẹ̀fún ni àbí ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa moderate ẹ̀. Ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ fi ń create awareness. But later on, ẹ̀yin ìgbà yẹn lẹ attack àwọn Mùsùlùmí. Àti Yinka ìdẹ̀ gbọ́ngbọ́n kan, tẹ́ bá ti ń ṣe nǹkan, ẹ mọ bẹ́ẹ̀ ṣe tètè máa padà wá tẹ́ máa wá yí. Ẹ tètè tún wá yí. Òní mo ṣe ní pé ẹ ń ṣalábòsí, àrékérekè lẹ ní. Ẹ tún wá yí. Mo rántí ìgbà ayé oníṣẹ̀ṣe. Ẹ̀yin lẹ kọ́kọ́ bọ́ síta tẹ́ ní kí àwọn oníṣẹ̀ṣe tán bá ti rí Mùsùlùmí kán máa lù wọ́n lálùwò, kán máa ṣe wọ́n léṣe, ẹ fi kinní kan bá wọn jà, ẹ fi pè bá wọn jà. Nígbà tẹ́ wá rí wípé table ti turn against Tani Ọlọ́run, pé wọ́n ti gbé Tani Ọlọ́run. Tẹ́ wá rí wípé àwọn people yìí, àwọn Ìlọrin yìí, wọ́n ní good case o. Mo rántí ọjọ́ yẹn èmi lẹ kọ́kọ́ pè tẹ́ ní ṣe mo ní nọ́mbà Malam Yusuf Adépọ̀jù. Let's just sáré lọ pitch tent pẹ̀lú àwọn Malam Yusuf Adépọ̀jù. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń yọ ara yín gẹ́lẹ́.
ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń yọra yín ọ̀rọ̀ yìí tí n bá fẹ́ parọ́ mi ní gbé wá sórí ayélujára mo rántí ńgbà tẹ́ pè mí tẹ́ ní kí ló dé tí mo dá owó oṣù tí Danabid dá padà Danabid ń sanwó gidi lórí ti Danabid yẹn ọ̀rọ̀ tún sì wà lórí ẹ̀ ṣùgbọ́n mi ò ní sọ because I want to talk about your video. I don't want to attack your personality. No. I don't want to attack your personality. Kódà. No. Nígbà tẹ́ ẹ pè mí, wọ́n ti Danabid ń sanwó gidi. Kódà Danabid fún mi nílẹ̀. Advert Danabid ṣì wà lára advert tí mo ṣe tó dájú, tó pè mí jù. Ṣùgbọ́n ní oṣù yẹn, mo ti kọ́kọ́ wọ̀nù Danabid. Mo ní kó sọ fún yín wípé mo fẹ́ máa fi nọ́mbà tiẹ̀ sí. Mi ìfẹ́ fi nọ́mbà yín ká sórí page mi mọ́. Because putting Yinka's number on my page is like promoting what she's saying indirectly. And we do not stand for the same thing. And mo sọ wípé Mùsùlùmí ni mí. Mi ò fẹ́ oníṣẹ̀ṣe àti Yinka attack Mùsùlùmí. Mo ní for that two reasons. Ìgbà tí mo rí pé má Danabid sọ̀rọ̀ tẹ́yìn fúnra yín béèrè lọ́wọ́ mi ẹ̀yin náà mọ̀ pé mi ò parọ́ mo lọ́kọ mi sọ wípé orí ọ̀rọ̀ kóòbò àti jàtijàti tẹ́ ẹ̀ sọ lórí Facebook àwọn ò fẹ́ kíyàwó òun ò fẹ́ kíyàwó òun ní nǹkan kan bá yín ṣe èkejì bẹ́ẹ̀ ṣe ń pera yín ní oníṣẹ̀ṣe tẹ́ ẹ̀ sọ wípé kìíní kan ọkọ mi ní Mùsùlùmí ò gbọ́dọ̀ bá ẹlẹ́bọ ṣe mo sọ fún yín gbà yẹn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní dẹ̀ mo tún wá sọ àwọn ìdí míì fún yín tó jẹ́ wípé tó bá jẹ́ ẹ̀yin lẹ wá gbé wá lẹ́yìn show yìí tó bá jẹ́ ẹ̀yin lẹ wá gbé jáde mà wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n mi ìfẹ́ kájà mo sọ àwọn ìdí mi tẹ́ ẹ ṣàlàyé ṣùgbọ́n tó bá jẹ́ mo ní àwọn mo dẹ̀ láwọn ẹ̀rí tí mo lè fi tì ṣùgbọ́n mo fẹ́ fi mọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni mi ṣe bá yín ṣe nǹkan tí mo wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí mo sọ ni wípé èkíní kẹ̀bẹ̀ Mewolaka pè yín ó lóun ò bá yín ṣe mọ́ ẹlòmíì á pè yín ní ká tí ẹ̀ tí òun ba lé jẹ́ ẹlòmíì á pè yín ní ká tí ẹ̀ tí èyí tó ń ṣe yóò dáa ẹ̀ẹ́dẹ̀ wá jókòó kẹ́ ẹ̀ tí ẹ̀ wá rò ó kẹ́ ẹ wá rò ó pé tán bá máa pè yàn lóní fúnra dáradára á máa pa fún ẹ̀ mọ́ àti Yinka yìí tẹ́ ń ṣe yóò dáa mo tún wá padà láti wá sọ fún yín pé ẹ gbàgbé nípa kérúbù àti séráfù ẹ gbàgbé nípa Mùsùlùmí àti àbáláyé àwọn alábàláyé tẹ́ lẹ́ ń bá ṣe àwọn oníṣẹ̀ṣe tẹ́ ń bá ṣe àwọn gan ò lè play fọ́nrán tẹ́ ẹ ṣe yìí wọn lè play ẹ̀ fún ọmọ wọn Òbésèré ò ṣe tó yìí kí àwọn kan tó sọ wípé kán má play ẹ̀ nínú ilé àwọn nítorí pé ó wá kàn yín ó ta àbùkù bá yín ìgbà tẹ́mi ń sọ̀rọ̀ nípa threesome nípa ẹlẹ́hàá kí ló dé tẹ́ ẹ sọ wípé mò ń gbèjà ìsìláàmù ni ṣé káwa Mùsùlùmí náà wá ṣàbòsí báyìí káwa ní kí ló dé tẹ̀yìn kérúbù àti séráfù kí ló dé tẹ́ ẹ fẹ́ di alákatakítí kí ló dé tí àwa Mùsùlùmí náà bọ́ síta báyìí káwa sọ wípé religion preaches tolerance kí ló dé tẹ̀yin náà tolerate ele ẹ má jà bọ́ sí ẹ̀yìn kankan ohun tí ò dáa kò lórúkọ méjì kò dáa ni ó ní a ti fi ọmọ ènìyàn àmọ́ ohun tó dáa àmọ́ ohun tí ò dáa àmọ́ ohun tó dáa àmọ́ ohun tí ò dáa bàbá mi Akéwùgbà Gold mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà yẹn ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ fọgbọ́n bá wọn wí díẹ̀ ẹ tún fà wọ́n mọ́ra díẹ̀ bàgbàlagbà ṣe ń gbà yẹn nìyẹn ṣùgbọ́n ẹ fọgbọ́n já èmi ní warning ẹni Mewolaka ẹ̀ẹ́dẹ̀ mìíràn ọ̀ ẹ fọgbọ́n já mi ní warning ní àsìkò yẹn a ní kí apanupọ̀ ká bó lè wí ẹni ibi tó ní nǹkan fi nǹkan ẹ̀ sí ò dáa it is about our children it is about our society àti Yinka mo díẹ̀ yín ẹ ṣe kọ kíní yẹn ní English
bá kọ́ ní English. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin fracas tí mi ò mọ̀ rí, tí mi ò pàdé rí, tẹ́ attack mi, tẹ́ mú ọ̀rọ̀ mi, tẹ́ quote out of context, ìjà tí Yinka lẹ̀ ń gbé dọ́là. Ó ṣe wá dé bá yín báyìí tẹ́yin fẹ́ yẹrí. Ká ní pé nígbà yẹn, bí mo ṣe sọ, tí madam, tí mọ́mí ọba ńlá dá sí, tó ní òun kàn fi create awareness ni, tí ó bá lọ bẹ́ẹ̀, eléyìí ò ní wálé. Ajíran jẹun jí kan mọ̀, èèyàn ṣe lójoojúmọ́, ó ń rówó monetization gbà. The favor, thank you for the rose. Èèyàn ṣe lójoojúmọ́, followers ẹ̀ pọ̀ sí. Ẹ lọ́wọ́ followers ẹ̀ 1.5 million. What you are telling her is she's doing well. She should continue. So why are we now crying? Folarin, thank you for the cap. Thank you. Kí ló wá fẹ́ kú? Tá bá bẹ̀rọ̀ wí, ẹ jẹ́ á bẹ̀rọ̀ wí. Ó lójú blogger tó ní followers Yinka, tá bá dẹ̀ ní ká sọ̀rọ̀ ẹ ní wọ́n ṣe ìlara ẹ̀. Mélòó nínú yín àti Kristiẹni àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe tó lè play fọ́nrán yẹn kó máa ẹ ṣe gan ni Mr. Folarin, tó lè play fọ́nrán yẹn kí ọmọ ẹ̀ máa bọ̀ kó má pa á. Kò ṣe gbọ́ tán. Ẹni tó bá gbọ́ tán ó ní àyà ni, mi ò lè gbọ́ tán. Tó bá gbọ́ tán ó láyà. Shock as ọba ẹ gbọ́ ó dá. Mo gbọ́ tí mo mi bí gbà aláṣàdúrà ó lóhun ò lè gbọ́ tán. Ó lóhun ò lè gbọ́ tán. Èèyàn ó fi ìbàjẹ́ ṣe ayọ̀. Tí a bá ń bá yàn wí, ẹ má rí wa bí ọ̀tá ẹ̀. Owólabí, Fọláṣadé, thank you. Ẹ má mú wa lọ́tẹ̀ ẹ̀. Mama Gen 2225 ẹ ṣé. À ń ṣọ̀tẹ̀ ẹ̀. Ẹ lọ wo orí TikTok ń sìn. Tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ yín sọ. Tí ẹ bá gbọ́ tí wọ́n bá kóra wọn jọ. Tán bá ní àwọn káàchì cruise lálẹ́, tí wọ́n bá ń kóra wọn jọ, tán bá ń sọ̀rọ̀, ẹ lè gbọ́ kán discuss the way forward. Wọ́n lè discuss health. Wọ́n lè discuss wọ́n ti ẹ̀ ṣe video review. Káwọn literature students kán ti ẹ̀ kóra wọn jọ, kán ṣe review. Kán ṣe criticism video kan. Wọ́n lè ṣe. Wọ́n lè discuss national issue. Wọ́n lè discuss iṣẹ́ kankan. Wọ́n lè discuss courses kankan. Ọ̀rọ̀ Yinka tí ẹ̀ ń ṣe ni ló mú dẹ wọn. Ẹ wá ní àwọn youth wọ́n ti bàjẹ́. Wọ́n ní amúkan ẹrù ẹwọ́. Ó ní ìsàlẹ̀ lẹ́ ń wò. Ó ní òkè lẹ́ ń wò. Ẹ wò sàlẹ̀. Ẹ̀yin kérúbù síráfù. Ẹ ní jẹ̀bi níwájú Ọlọ́run. Ìjà yóò ń ṣèjà yín. Ìjà gbogbo ẹni tó bá ti pèrè ẹ̀ ní bàbá ọmọ, tó bá ti pèrè ẹ̀ ní ìyá ọmọ, tó dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ ẹ̀ ni. Ẹ má sọ di tẹlẹ́sìn. Èyí tí mo sọ lọ́jọ́ sí tẹ́ yí mọ́ mi lọ́wọ́. Àwọn tó yẹ kó gbèjà mi wọ́n fàbò síkún ni. Mo mọ̀ wípé eléyìí tí mo ṣe nígbà tó bá máa jáde ó lè bú sẹ́kún. She knows it. Ó lè bọ́ síta kó bú sẹ́kún. Tó bá sọ̀rọ̀ tó kiri, ẹni bá mọ̀ Yinka mọ̀ wípé kò lábòsí, ó gbọ́n nínú, ó gbọ́n lẹ́yìn, ó mọ̀ how to manipulate people. Àti Yinka ẹ̀ fúnra ni, ọjọ́ tẹ́ lọ kí Wàsíù nílé. Kwam 1. Ọjọ́ tẹ́ lọ kí nílé. Bóyá hòtẹ́ẹ̀lì ẹlẹ́dẹ̀ lọ. Ẹ̀rín pa mí. Mo dẹ̀ mọ̀ pọ́ mọ ọ̀rọ̀ níyín, ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ ẹ kàn yí ni. Ìbéèrè tí Wàsíù béèrè lọ́wọ́ yín ló dùn mọ́ mi nínú jù láyé. Only with what you are doing on social media.
How do you feel? What do you think you have achieved? Only bó ṣe put here. Lè dáhùn question here immediately. And excuse me? Hotel left loba. And excuse me? Kwam one, olórí ọmọ bá kílẹ̀, gbogbo Ìjẹ̀bú, káfàtà wá to rephrase. Only what are the feedbacks? Tí ẹ ń gbọ́ lẹ́nu gbogbo àwọn tó ń wò yín. You said some people call you and they always thank you for rearranging. Wèrè ló lè pè yín kó sọ wípé ẹ tú ilé òun tó. Wèrè. Amúgbó, aṣẹ́wó, ọ̀dọ́kọ ló lè pè yín àti Yinka kó sọ wípé ọ̀rọ̀ yín tú ilé òun tó. Kí ni àtúntò tó wà nínú wípé abẹ́yìn kọ́ lẹ kọ́kọ́ dá kó dẹ́dọ̀ kó sílẹ̀ lórí ìkànnì yìí? I don't know me, mo báwọn èèyàn ṣe máa ń gbàgbé. Ẹ̀yin kọ́ lẹ kọ́kọ́ dá kó dẹ́dọ̀ kó sílẹ̀ lórí àjẹ́. Tẹ́ ní ẹni sí ọkọ ẹ̀ ò bá ti bá sùn dáadáa. Pé ẹni platform ẹ̀yin ìgbà tí mo bá yín jà lórí threesome lẹ promote ṣàbàrí ṣòṣì yín mọ́. Ṣé ẹ rántí? Tẹ́ ní ẹni tọ́kọ ẹ̀ ò bá ti bá sùn dáadáa. Pé ẹni àwọn ọkùnrin tó máa bá sùn. Ẹni tí ò bá ti bá yàwó ẹ̀ sùn dáadáa, ẹni tí yàwó ò bá ti gbà kó bá wọn sùn dáadáa, ẹni àwọn obìnrin tẹ́ máa gbé fún wọn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lè pé pékù ẹ jẹ́ n pè ní pékùsì torí mi mọ̀ bó ṣe ń gba ẹnu yín, pé pékùsì yín ó ń pa gbòlà ọkọ yín. Àbí ojú ẹ̀ fọ́ orí. Pé pékùsì yín ó ń pa gbòlà ọkọ yín. Wípé kí ọkọ yín kó lọ bá yàn sùn níta. Wọ́n sọ gbòlà ọkọ yín di battery. Wọ́n ní kó lọ recharge ẹ̀. Wọ́n ní kó lọ recharge ẹ̀ kó padà wá báyìí. Wọ́n ní kí ọkọ yín lọ dálé níta tó lè mú oríṣiríṣi nǹkan. Àwa tá à ń sọ̀rọ̀ nípa Ìsìlámù, tá à ń sọ wípé ṣìnà is not allowed, but polygamy is allowed. Ni wọ́n sponsor yín wípé kẹ́ attack wa wípé à ń balẹ̀ yín jẹ́. Mo máa ń sọ orí yín ò tí ì sọ ohun tó fẹ́ gbà fún yín. Ọjọ́ tí orí yín bá sọ ohun tó fẹ́ gbà fún yín. Àǹtí Yinka, ẹni wọ́n gbé yín raná, ẹ lẹ́kọ̀ọ́. Ṣé ìwà ọmọ tó lẹ́kọ̀ọ́ tó ń wù ní nǹkan tẹ́yin project to this world? Bó ṣe gbé yín raná tó kọ́ yín tẹ́ ẹjọ́ ọmọ àdàgbà, a fẹ́ kí àwọn ọmọ tiwa náà lẹ́kọ̀ọ́. Wọ́n censor Facebook. Anybody ò need láti follow yín kó tó rí fọ́nrán yín. Ó need láti follow anybody. Tó o bá rí lórí TikTok, wà á rí lórí Facebook, wà á rí lórí Instagram. Tó o bá wá block ẹlòmíì á má ìmọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Ẹlòmíì á má ìmọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Wọ́n á rí ẹni náà béèrè pé ń bo leléyìí sí wá ta ló sọ eléyìí. Ẹ wá lẹ decent. I'm a very decent girl. Ẹ̀yin decent. If you are decent, prove it. What you are promoting does not show you are decent. Ẹ̀yin kọ́ lẹ máa sọ wípé decent. Àwa la máa sọ wípé you are decent. Ẹ̀yin ò bímọ fẹ́yàn méjì rí. Ẹ̀yin ò bímọ fẹ́yàn mẹ́ta ní. Ṣe kìí kẹ́ wá bímọ fẹ́yàn 20. Àwa tá bímọ fẹ́yàn méjì rí. Àwa tá ti lọ́kọ méjì rí. Ká tó wá ní kẹta. Bí past wa ti dirty tó. We are still bold enough to tell others pé this is how our past is. Ìdí tó fi rí bẹ́ẹ̀ rèé. Ẹ má rìn ní ọ̀nà báyìí kí ayé tiyín náà má bàa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n past tiyín clean. Past tiyín tó wá clean. Ẹ fi ń ba present àwọn èèyàn jẹ́. Is that not somehow? Is that not somehow? Until you can go and look at your followers. I know you have more than 1.5 million. Ìtàn sọ yìí báyìí wọ́n á tún follow yín sí. Ṣebí Naija ni. But go and look at them. Half of people, 50% of àwọn tó follow yín, they are following you with fake account because they are not proud to associate with you. They are not proud to associate with you. They are not. Torí ìyàwó ilé tó bá wà lábẹ́ ti yín, ẹ̀rù á máa bà á pé kọ́kọ́ má bàa rí comment òun. Ọkùnrin tó bá wà ńbẹ̀, ẹ̀rù á máa bà á
pé kí ìyàwó má rí comment òun. Fake account ni most people fi ń tẹ̀lé yín. Tán bá pé èèyàn lóní fún ràìràì, á pà fún ẹ̀ mọ́. Àwọn èèyàn wá fún mi. It's not everybody that will agree to what I'm saying. Most especially Christians. Àwọn new generation Christians. Mi ò sọ nípa Orthodox Christians. Àwọn new generation Christians. Wọ́n á máa bá mi jà nítorí pé mo sọ wípé kí ọkọ wọn níyàwó méjì. But mi sì rí obìnrin náà tó máa ní ojú tí òun láti associate ara òun pẹ̀lú mi. Tàbí tí ọkọ ẹ̀ máa sọ wípé òun ò fẹ́ kí ìyàwó òun associate mọ́ Mewolaka, kò possible. Ìyà tó wà nínú wípé inú bí wọn nípa nǹkan tí mo sọ àti wípé ntẹ́ dúró fún òdá àti Yinka ntẹ́ dúró fún òdá ntẹ́ represent òdá kò yẹ abiyamọ. You are over 50. Gẹ́gẹ́ bí ìyálájẹ́ ṣe sọ lánàá. Gẹ́gẹ́ bí ìyálájẹ́ ṣe sọ lánàá, ó ní age of 50. Kò yẹ kẹ́ ẹ máa ṣe. Ẹ wá mọ tó wá dùn mí jù. Ẹ wá mọ tó dùn mí jù. Mi ì rí yín bá wí. The supposed, I call him supposed legend, Ọláìyá Igwe, tó jẹ́ director yín. Ìjọ tẹ́ ẹ ti ń ṣe kùrùkẹrẹ mo ti mọ̀ pé máa tẹ́bọ̀. Ọláìyá yìí náà ló gbé jáde nígbà ayé campaign. So èní kọ́ ni Ọláìyá Igwe ti ń ṣe fọ́nrán blue. Èní kọ́ ló ti ń fìdí ṣòṣì. Ṣùgbọ́n kí Ọláìyá Igwe ti ẹ̀ tẹ́lẹ̀. Ọláìyá Igwe ẹ ti ẹ̀ farapalẹ̀. Ẹ jẹ́ ká lè pè yín ní legend. Ẹ jẹ́ ká lè pè yín ní legend Ọláìyá Igwe. Ẹ jẹ́ ká lè pè yín ní àgbà òṣèré. Mo ń wò yín lọ́jọ́ ọjọ́ tí mo lọ dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ. Wọ́n wá síbi òkú ìyá mi ní Olùtẹ̀wà. Mo ń wò yín lọ́kàn tá ẹ fojú burúkú wò mí nítorí pé mo sọ̀rọ̀ nípa fọ́nrán rádaràda ìdí tẹ́ gbé jáde nígbà ayé òṣèlú. Mo rí bí tá ẹ ń wò mí báyìí lọ́kàn. Èmi gan mọ̀mọ́ dà yín nù mí kí yín ni. Ẹ ti ẹ̀ rọra. Ẹ mọ̀ bàtà wa ti mọ̀ yín ni. Ẹ̀yin àti bàbá yìí Ìjàjù Adé Wàídù. Ẹ jọ̀ọ́ ẹ bá mi rántí orúkọ máa yẹn Wàídù Ìjàjù Adé. Lẹ́màjọ bẹ̀rẹ̀ nílẹ̀ yìí láti ìgbà ayé èrò ẹṣin. Àgbà òṣèré ni yín. Ṣẹ́yìn nìkan ni. Ṣẹ́yìn nìkan ni. Nígbà tán tí ẹni kẹ́ wá direct fíìmù yẹn. Ẹ sọ fún wọn wípé Yinka Wàídì Ìjàjù Adé. Ìjì tó máa fún Wàídì Ìjàjù Adé. Ọláìyá Igwe ẹ lè rí gbà pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe. Ẹ lè rí gbà. Ọláìyá ẹ lọ sùn oorun mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn. Ọlọ́run ò ní ṣe yín lágbára dára àgbà játijàti. Wọ́n ti ń pọ́n àwọn legend. Orí àwọn legend Lollywood wọ́n ti ń pọ́n wọn lé káàkiri. Ìsìbèyú ló kọ́kọ́ ṣe àpọ́nlé fún gbogbo wọn. Kọ́nà bá mi pọ́n Ìsìbèyú. Ṣé Ìsàbèyú ni? Kọ́nà bá mi pọ́n Ìsàbèyú lé kó dàgbà kó dògbò kó náà níyì kó dẹ̀ yẹ kalẹ̀ kó gbọ́ ẹ má wọ mi. Òun ló bẹ̀rẹ̀. Àgbàlá Daniel ń ṣe tiẹ̀ lọ́nà tó mọ̀ ṣe. Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ kọ́nà dẹ̀jọ́ kọ́nà má jẹ́ kí Àgbàlá Gabriel wá padà tọrọ jẹ. Kọ́nà jọ kó bá mi máa gbé ọwọ́ Àgbàlá Gabriel sókè. Tàtí mo ló tún ṣe kínní. Kúnlé afford. Òun náà ti ń lọ káàkiri báyìí. Kọ́nà jọ 50 years tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Kọ́nà jẹ́ ó dàgbà kó pé 100 kó má dàgbà yà kó má tọrọ jẹ kẹ́yìn ayé ẹ̀. Wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀. Tí wọ́n ra iyì tí wọ́n ta iyì fún àwọn legend. Ọláìyá Igwe wọn àti ìgbé dọ́dọ̀ yín. Kì í ṣe pé kó ìkànnì ń tẹ́ represent ò dáa. Ìtẹ̀yìn àti Yinka tẹ́ wá lọ fi Olúọmọ Músílù Àyìndé Akínsànyà Olúọmọ tẹ́ mọ̀
tẹ́ ẹ lọ fi ìsọnù gbé jáde yìí àwọn kan ti mọ olú ọmọ kí ẹ̀yin wọ̀nyí tó mọ olú ọmọ àwa kan wà tó jẹ́ wípé tá a bá po olú ọmọ lọ́wọ́ kan ó sì máa gbé ẹ̀ ló ìyá mi ṣàlàáfíà làwọn ọmọ mi wà. Ọjọ́ tí mo lọ dúpẹ́ mo bá ọ̀gá Bello ńbẹ̀ ògògó wà ńbẹ̀ Túnjí má ṣọmọ kò sọ àbí ṣé Túnjí má ṣọmọ ni Túnjí Kadri ẹ má bínú ẹ̀yin bàbá wọ̀nyí orúkọ là ń pọ̀ bá o wọ́n wà ńbẹ̀ gbogbo àwọn àgbà dáadáa gbogbo wọn ló wà níbi ọ́ọ̀lù tólú ọmọ wà ọ̀gá Bello torí bẹ́ẹ̀ ṣe dára Ọlọ́run tí ẹni ṣe léyàn rádaràda bàbá dáadáa bàbá àwọn ọmọ alálùbáríkà àbí Jídé Babs náà bá MC Olúọmọ ó bá ṣe campaign aṣíwájú ẹ lè rí bàbá Jídé Babs níbi rádaràda Madam Ṣàjẹ ìyá MC náà pè dọ̀lá ẹ lè rí ìyá Ṣàjẹ níbi rádaràda Yinka Quadri níbi tá a jókòó sí ní pàtí yẹn níbi tí mo ti lọ kí MC Olúọmọ ibi tí mo jókòó sí MC fúnra ẹ̀ ló dìde ló wá kí ọ̀gá Bello lórí ìjókòó òun fúnra ẹ̀ ló wá kí Yinka Quadri lórí ìjókòó òun fúnra ẹ̀ ló wá kí àwọn ògògó lórí ìjókòó ṣe ló ń bu ìkún wọn nítorí pé ẹ wá kàmpéènì wọ́n fà yín mọ́ra tẹ́ ẹ bá jẹ díẹ̀ ẹnu ẹ má jàjẹbánu àjẹbánu àti yàmàyàmà lélẹ́yìn ṣe ìtẹ́ ń ṣe táwọn èèyàn wá fi ń sọ̀rọ̀ tán fi ń sọ̀rọ̀ wípé torí pé o ti mẹ́mísí ẹ kàn ń sọ ẹni ẹlẹ́ni lẹ́nu ni ẹ lè rẹ́mísí gan kó ń tẹ́ ẹ kọ yìí àti Yínká ẹni tí ò lè plé ẹ̀ fáwọn ọmọ tiẹ̀ nínú ilé ó dòódì. àwọn ọmọ wọn bí wọn dá ìyàwó MC mélòó lẹ rí lórí Facebook bàbá Fẹ́mi Adébáyọ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ sùn oorun mẹ́ta tọmọ ẹ̀dá ń sùn